èmi ti mọ̀ wípé hòtẹ́ẹ̀lì ni wọ́n sọ nígbà tó sọ wípé òun gbé sórí ṣẹ́ẹ̀fù ní yàrá yẹn òun gbé sórí kan ní yàrá yẹn nǹkan tó bá mi rà bọ̀ mo wá sọ fún un nígbà tó sọ̀rọ̀ wọn tán mi ì fẹ́ sọ níṣojú ọ̀rẹ́ mi kó má fi bad mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn mo mọ̀ nǹkan tí ń bára wọn lájọṣepọ̀ gbogbo àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní àjọṣepọ̀ yẹn gangan ló ń bá fún mi ló ń fún mi ló ń kọ mí lóminú ọ̀rẹ́ mi ṣe kó ń bẹ tó lọ tán bá pọkọ bá ní orí ṣẹ́ẹ̀fù yàrá wo ni ń sọ ń pa ẹ̀ kí lẹ́yìn mi lọ ṣe yàrá ibo ló bá ní kí lẹ́yìn mi bá yàrá ó ní mọ̀ pé hòtẹ́ẹ̀lì ń sọ mo ní mọ̀ pé hòtẹ́ẹ̀lì ń sọ ó bá ní hòtẹ́ẹ̀lì kí ló mí mo ní ọkọ sọ pé òun gbé wọnú yàrá yẹn gbé sórí kíní kan ó yá ọkùnrin tó tí o yàrá wo ni ọmọdé wọn tó ti ń èpè láti jọ yìí ṣé àwọn kan wà nǹkan tí mo kọ́ nínú story ni pé àwọn kan wà wọ́n máa manipulate gan mo ti dín pẹ̀lú èèyàn tó máa manipulate èèyàn nígbà tí mo wo fídíò pẹ̀lú ẹnìkan sọ pé ẹni tó ń fẹ́ tó wà ní Amẹ́ríkà ẹni tó àwọn ọjọ́ dẹ́ta àwọn j-love àbí kí lórúkọ tó gbá àwọn èèyàn lórí TikTok nísìn tó gbá wọn lórí dọ́là wọn tó sọ pé ìgbà mẹ́ta àbájọ wà lórí kọ́ọ̀lù ó máa sùn lọ lórí kọ́ọ̀lù ó náà máa sùn lórí fídíò kọ́ọ̀lù ó dẹ̀ ṣe báwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ obìnrin mẹ́ta ó dẹ̀ keep time wọn more than 3 obìnrin àwọn tó bá manipulate me they manipulate you they give you stupid time it's a lie o they are only using you ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ wa lọ ṣẹ́rí ó ní òun sọ pé tóun fi ti ara òun gbọ́ ó ní wò ló tí ẹ̀ ń gbòkòkú gbọ́ etí ẹ̀ ń gbòkòkú gbọ́ nìyẹn kíní kan nìyẹn ní wọn ni ok òun ti gbọ́ wọn láti ṣe kí ló ń fẹ́ sọ ó ti gbọ́dọ̀ ló ń sọ fún un tòróró yẹn ó sọ bẹ́ẹ̀ ni pé òun gẹ́gẹ́ lẹ́ni ìka láàrin wọn ló wà dákẹ́ òun sọ nípa òun mọ̀ pẹ̀lú òun amú sóun lọ́wọ́ ìjọ ẹ̀ lóhun tí wọ́n á bóun ṣe máa fọwọ́ kan fóònù òun máa fọwọ́ kan fóònù ọkọ òun òun máa fọwọ́ kan gbẹ̀dọ́kùnrin máa ń yàlè òun ní fọwọ́ kan fóònù irọ́ ni òun máa fọwọ́ kan òun á sọ títí òun á áàkì WhatsApp ẹ̀ sórí fóònù òun àti tí òun áàkì WhatsApp ẹ̀ bí kò ṣe ń wọlé bó ṣe ń jáde lòun mọ̀ everything lòun rí òun àtọ̀ bó ṣe ń sẹ́ni lóòtù síra wọn bó ṣe ń bára wọn sọ̀rọ̀ bó ṣe ń sọ ìdí bó ṣe ń sọ gbogbo tátà lòun mọ̀ òun ṣàkàrà ìgbà tó ń sọ̀rọ̀ òun náà ti ń dàgbà ọ̀rẹ́ òun ti bímọ lẹ́ẹ̀kẹta ọmọ 3 ló mọ̀ ibi tó ti wá mọ̀ pé náà bẹ lórí òrùlé fóun was the day tí òun gbọ́tọ̀ rẹ̀ sọ fún pé tó sọ fún ọ̀rẹ́ òun sọ pé òun ò lè láyè wá rí o wọ́n sọ pé àsopọ̀ ìgbà tó ti bímọ nísìn mi ò tí ì rí ẹ ọmọ tá à ń sọ yóò ju 6 months lọ ọkọ mi fẹ́ gbóyún sí ọlọ́mọ tó ṣe bímọ 6 months èmi mo dẹ̀ wá ní ilé tipátipá láti bára wa sùn lẹ́ẹ̀kan láàrin oṣù kan àbí níbi kí wọ́n sọ̀rọ̀ dídí ọ̀rọ̀ mi ọkọ mi sọ pé láéláé wípé mi ò lè ṣe ṣìnà whereas òun á sọ fún pé o trust ìyàwó ẹ̀ o like ìyàwó ẹ̀ pé wọ́n wá lọ́dọ̀ tòun wọ́n sọ pé I stop now pé kó leave me out of ọ̀rọ̀ táwọn jọ ń sọ pé kó má dárúkọ mi mọ́rọ̀ táwọn jọ ń sọ pé àárín àwọn àti ọ̀rọ̀ wọn jọ wà wọ́n á ní pé ṣé òun náà ò gbádùn òun ni òkú ẹ̀ ò gbádùn òun ju ìyàwó òun lọ ẹ̀ sọ pé owó náà ò gbádùn mi jọkọ mi lọ I don't know why both of them cannot come together and marry each other nígbà tó jọ láìka ara yín òun cheat lórí ọkọ ẹ̀ òun náà cheat lórí ìyàwó ẹ̀ ẹ come together kéjú máa fẹ́ra yín kẹfà wọn innocent soul méjèèjì kẹfì wọn sílẹ̀ I don't know ó nínú ọ̀rọ̀ tó wọ́n sọ ohun tí wọ́n rí pé ìṣẹ́gun ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n sọ pé ó ṣe ó ṣàdìpọ̀ gbọmọ kan lára àwọn ọmọ wọn wọn ni yes of course débi pé ọkọ òun ló fún ní orúkọ tó sọ ọmọ yẹn ọkọ òun tó fún lórúkọ second born ni ọmọ 3 ni wà tọkọ ọjọ́ plan fáwọn àbí bó ń ṣe bẹ́ẹ̀ kẹ̀kẹ́ sọ kó lọ sí family plan ká máa bí mọ́mọ́ wọn
wọ́n sọ pé ọmọ méjì ó ní ẹ̀ ó ti bọ́kùnrin ti gbóbìnrin kí ló tún wá pé owó tá máa fi tọ́ wọn ní káwá ilé tiwa làwọn gbé táwa kọ́ àwọn náà ti bàbá wọn bùdá ṣe náà ti ń kọ́lé wọn lọ bọ̀ wọ́n ti parí ẹ̀ gay yẹn wà expensive ni ṣé bọ́ọ̀rẹ́ mi ni kò dé sí pé àlè ọyọ kan ló ní pọ̀kàn òun nìkan ni ó ní àlè tó pọ̀ ni torí òun padà tampa whatsapp tiẹ̀ náà torí òun gbọ́dọ̀ ní enough of evidence láti dín pẹ̀lú ẹ̀ ọláì kìí ṣe ọkùnrin márùn ìyàwó lé kìí ṣe ọkùnrin márùn ó tọ̀tọ̀ ló ń bá lájọṣepọ̀ ó sáà ṣe ní ìgbà tí mo gbọ́ràn yẹn ó ká mi lára bá mo tọ́ slice mo fóònù mi ó wá dúró mo wá jókòó mi bàbá lágbájá orúkọ ọmọ yẹn ni mo fi pè orúkọ ọmọ tó sọ pé bí fọkọ mi yẹn mo fi pè bàbá lágbájá ó ní yes mo ní ó ní yes orúkọ ló fi ń pè wọn yẹn mo ní ṣe orúkọ yóò sáà familiar sí ò láìpẹ́ orúkọ yẹn tí orúkọ ọmọ tí Bísọ́lá bí fún ẹ̀yìn ní orúkọ ọmọ tí ìdílé kan lóòrọ̀ wọn nìyẹn máa gé má lè jẹ mo ti bí léèrè ó ti jẹ́wọ́ fún mi àwọn voice note wọn wọ́n á play ẹ̀ fún àwọn voice note wọn wọ́n á play ẹ̀ fún àwọn voice note wọn wọ́n á play ẹ̀ fún àwọn voice note wọn wọ́n á play ẹ̀ fún. mo ní the prince tó wà ń bẹ̀ ni wípé èmi ni mo ń treat infection ẹ̀yin lè gbé infection wá mo ní ìwọ àti Bísọ́lá ẹ̀yin lẹ́jọ́ ń date ara ẹni jọ ń bára yẹn sùn mi ni mò ń jẹ pains tó wà ń bẹ̀ láàrin oṣù kan ò ní fọwọ́ kàn mí tí n bá sọ̀rọ̀ á jẹ́ mi pé àbájá ńlágbájá ó ní mi ní sọ anything ju pé tell me báwo ló sì jẹ́ bá ní òṣèpọ̀ òun fẹ́ sọ máa sọ náà ni òṣèpọ̀ òun fẹ́ sọ̀rọ̀ kó máa sọ ni bá ní nǹkan tó wà níbẹ̀ ni pé ọkọ òun ìyàwó òun ni sọ̀rọ̀ jáde ó ní àdá tó mú lọ́wọ́ báyìí bó ń ṣe làmọ́ nìyẹn ó ní àdá yẹn ẹ̀yìn odi ẹ̀ tó ń fi gé ó ní kò gé bó dáràn jẹ ó jẹ́ bò ó fẹ́ kàn lọ́wọ́ ni ó ní tó bá dìde sí mi máa sá ẹ wẹ́wẹ́ wàá sọ̀rọ̀ ní sẹ́ ọ̀rẹ́ mi ni Bísọ́lá ọ̀rẹ́ mi ni nǹkan ló wá tó ṣe bí wọ́n lọ tó ṣe àwọn ìṣẹ̀bẹ̀rẹ̀ lé ní ẹgbẹ́ olé wá bẹ̀rẹ̀ ìgbà olé bẹ̀rẹ̀ tó fi kó o fún afún lóyún ìgbà olé bẹ̀rẹ̀ so òsìkè rẹ́kọ̀dù òun so òun rẹ́kọ̀dù òun mo ní mi rẹ́kọ̀dù ẹ̀ I have a lot of evidence already so I'm not recording you I don't need to record you gbogbo wọn o ṣe o tún gbọmọ lára mi so ti rí o tún morúkọ ọmọ tá a sọ wọn so ti rí so evidence òbò tó wà nídìí láti máa rẹ́kọ̀dù mo kàn fẹ́ gbọ́ látẹnu ẹni mo fẹ́ kó wò mí lójú kó sọ fún mi bẹ́ẹ̀ bí sáà sì dọ̀bẹ̀ mo ní wàláhì Adéwálé ẹ̀jẹ̀ abú ẹ̀ láàrin ìṣẹ́jú kan tó bá sọ bọ́rọ̀ dẹ̀ sì jẹ́ tó bá ní ìṣe bẹ́ẹ̀ Bísọ́lá gbà tó ń wọ ìwálé nígbà tó wà mọ́ wálé ńkọ́ kí n jẹ́ kó ń sọ̀rọ̀ mi jẹ́ kó ń sọ mi ní kó má sọ̀rọ̀ mo kàn fẹ́ kó sọ̀rọ̀ kíákíá ni lójú kàn mi tó bá àlejò kan bọ́ lọ́hùn lé jíde sí òun ìwọ ló ń lọ ọ̀rẹ́ òun apààyàn mà ní ẹ̀ o òróbìnrin mi tó sì ọ̀rẹ́ tèmi ok a ní ìṣe bẹ́ẹ̀ wípé ìjọ yẹn tó ń wẹ̀ wálé bó ṣe wá délé òun ò bá ẹ Bísọ́lá ló ń bá wọn sọ pé àókè o ó máa lọ o òun á padà wá o kí ló wá ṣẹlẹ̀ inú ni mò ń sọ fún ẹ tètè sọ̀rọ̀ kíákíá ọjọ́ tí ń lọ mo kàn fẹ́ mọ̀ nǹkan tó fà á tó jẹ́ pé Bísọ́lá ló fún lóyún mo wá wọlé wá níbi kí n wá jókòó náà pé tí n bá yẹ ti dé tí n bá ti bá ẹ ìmọ̀ máa kánjú fẹ́ máa lọ ìmọ̀ máa ṣe kíní kan mo ní kí ló tó pè mí kó tó máa bọ̀ ìjọ yẹn nọ́mbà mi ò lọ gbà tó wá débẹ̀ tó bá mi kí ló tó kú òun bẹ̀ òun náà ni mò ń sọ fún ẹ wá ní pé kò ń dúró pé kí ló máa ń ṣe òun ganan wípé tóun bá ti wá òun máa kánjú bó ṣe tí ó bọ́ sílẹ̀ bá sí ní ìbáyìí ṣé òun ò lè wá bóun ṣeré ni ó dẹ̀ ṣeun lálejò òun entertain òun ibi tóun rí mọ nìyẹn àwọn jọ wà nílé àwọn ṣàbàrà àwọn lájọṣepọ̀ pé entertain ẹ báyìí ni kó ẹ wá dìde gbà ó kàn ní yá máa bọ̀ Bísọ́lá ó lè bẹ̀rẹ̀ sí máa lájọṣepọ̀ àbúrò sọ pé yá máa bọ̀ lórí bẹ́ẹ̀ kó bá mi lájọṣepọ̀ okay fine accepted the first one is a mistake nobody is above mistake báwo lè ṣe wá ṣe débi wípé ẹ̀sùn abara yẹn ṣùgbọ́n tó tún máa rí tàn ìyẹn mo fẹ́ mọ̀
mo ti gbà wípé mistake dada àkọ́kọ́ yẹn fine nobody is about mistake accepted bó lè tó ti wá ṣe tó pé tó wá ń continue lọ kì í ṣe bẹ́ẹ̀ nígbà yẹn lẹ́yìn ìgbà yẹn ló wá ṣẹlẹ̀ wọ́n máa sọ pé sóhun ò dá tó lọ́mọbìnrin ni èmi ò tiẹ̀ fẹ́ máa rójú òun ìgbà ṣe kí ní kọ́ ìyá ó dá tó lọ́mọbìnrin lóòótọ́ àti ibẹ̀ lọ kí ló wá ṣẹlẹ̀ àti ìbẹ̀rẹ̀ àwọn bẹ́ẹ̀ bá wọn ṣe bẹ̀rẹ̀ sí bá àwọn alájọṣepọ̀ nìyẹn wọ́n á sì ò náà bẹ̀rẹ̀ anytime máa rí abúlé tí wọ́n bá ara alájọṣepọ̀ ìgbà míì ò máa wá sílé ìgbà míì á sọ pé lọ sọ́dọ̀ àwọn parents wọ́n á wá bẹ́ẹ̀ wọ́n á ṣe kíní kan wọ́n wá sínú ilé yẹn òun sùn bẹ̀ rárá o mo kàn máa wá síbẹ̀ ni báyìí ti ṣètò ọmọ àjẹtò wa máa lọ inú ilé tí kò sì bí Sọlá níjọ́ kan tó wá tó lọ fẹ́ rí mi pé o feel like karmic love tí mo sọ pé let's do it here torí no ò lè ṣe ń bẹ̀rù níbi sọ́yà ò sì ní ló ti travel tó ní rárá so okay ìgbà tó wá marry okay so kó wo ló jẹ́ kí bọ̀dá ṣe ìfẹ́ Bísọ́lá tẹ́ni kí n mọ́ ọ̀rẹ́ mi wá ṣọ̀kùn mo náwọn ọ̀rẹ́ tó wà decent dáadáa omi àti Bísọ́lá jọ ń gbé lóòótọ́ ni láàrin èmi àti ẹ̀ ọmọ ìpájá ni Bísọ́lá kò sí tí ò lè dó torí pé o ti mọ̀ ìpájá ni Bísọ́lá náà lóye kò lọ bá Bísọ́lá tí wọ́n kan máa sọ wípé Bísọ́lá pé o máa ń rí láàrin àwọn kìnnìkan tí mo ní pé filẹ̀ ó ń ṣe business ẹ̀ Bísọ́lá yẹn ló tún wá sọ wípé kí n pè fún bọ̀dá ṣe yìí ó ní kí Bísọ́lá fún bọ̀dá ṣe yìí mo gbé Bísọ́lá fún bọ̀dá ṣe yìí ó wá ń do birthday wọn plan marriage bí ṣàwọ̀ pé kọjọ sùnmọ́ àpótí fún Bísọ́lá lóyún gbà yẹn wọ́n wá bí tó máa ti oyún yẹn mọ́ ni oyún rárá o òun fún lóyún o kò wò pé bẹ́ẹ̀ tó bóyá ìyá ṣe bá fẹ́ wà ní access láti máa bá ìyàwó orí ìbúdá ṣe yìí o orí àti kékeré yín mà ní ó máa bá yín as a friend mà ní tí ìbúdá ṣe yìí mọ̀ pápá yẹn làwọn bá sọ̀rọ̀ ṣá oníkèsí bẹ́ẹ̀ bí mo yẹn sọ̀rọ̀ yẹn mo fẹ́ try láti dìde sí mi kò dé mo kàn mú kí ní pẹ̀tẹ́pẹ̀tẹ́ ọ̀rọ̀ àkíní yẹn ni mo kàn fi gbá ní bíbá ẹ̀ ló ti bá ṣe fẹ́ pa wọn ní mo ní tó bá dìde sí mi mo ní màá sa ìpàṣẹ eré ló pe ni so o mọ̀ọ́mọ̀ ní kí bùdá ṣe yìí fẹ́ Bísọ́lá kó o dé ní access láti máa bá sùn kí ni Bísọ́lá gbé sóbò ẹ̀ tí Bísọ́lá bá jókòó tó bá yàtọ̀ tó bá wà wájú Bísọ́lá òun burúkú á máa bù sí ẹ̀wọ̀n bí ẹ dá ò ní lè gbé tọ́ mi Bísọ́lá yẹn ni wọ́n fún ní ẹ̀dì àbí tó bóyá márùn-ún ìdàkùnrin máa láàánú ìwọ Bísọ́lá ok mo gbà nígbà tó wá márì tó ní kí bọ̀dá sí ìfẹ́ tó wá fẹ́ òun kọ́ ló ní kí bọ̀dá sí ìfẹ́ kò kàn mí tó wá fẹ́ ṣé bó ti márì kí ló tó wá bá rẹ lájọṣepọ̀ sí ọjọ́ yẹn ò sílé náà ni mi kì í sílé gbogbo ọjọ́ bá wá tó sọ pé èmi dáhùn nù ojú tó ti mọ̀ra lórí náà ò mọ̀ra mọ́ kíní kan ṣe bí nìsín yìí òun ti márì àwọn tó ti máa múlò ara àwọn dùn bá tó kí n máa lórí bẹ́ẹ̀dì mi rárá o sì ti rúùmù ni mo ti fún kódà gan kò bọ́ sọ ó kò sún ṣòkòtò ẹ̀ sílẹ̀ ni ó dẹ̀ fọwọ́ mú ṣíà ló bá dẹ̀ fún bẹ́ẹ̀ ó fún onídọ́gì ó kò bọ́ ṣòkòtò díẹ̀ kò bọ́ délẹ̀ tó dà tí má ti ń bọ̀ á sáré wọ̀ padà ló fi wá mú ọjọ́ tó wá sílé mi náà tí mi ò sílé tí mo lọ ra nǹkan tẹ sáré tilẹ̀kùn that means gbogbo àgbà tó wá sílé mi tí mi bá sílé tí má lọ ra nǹkan kí n tó dé rárá kì í ṣe bẹ́ẹ̀ o lè wà ní kì í ṣe rárá so ọkọ máa ń pè mí hello baby bá mi ra kíní kan bọ̀ hello baby ṣé o rí tí màá wá kirikiri tí mi ò ní rí look at the end of the day màá padà délé ẹ ti máa ṣe gbogbo ẹ̀ tán èmi lọ dẹ ẹ̀yin lẹ́gbọ́n àbí kò ṣe bẹ́ẹ̀ mú kò ṣe bẹ́ẹ̀ kẹ́ tó wá ṣe ó tó wá bímọ kọ fún ọ òun ló tó fún ọ lórúkọ tó ń sọ ọmọ Adéwálé ò lè rọrùn wọ Adéwálé ò lè rí ọ̀run wò Adéwálé ò lè rí ọ̀run wò kò sí wàhálà no problem ó náà sá sọ̀rọ̀ yẹn òun jáàmùlẹ̀kùn òun tilẹ̀kùn òun bọ́ta òun lọ sí rúùmù pàtílẹ̀ mọ́ dáadáa tó dúró ojú tára rájú òun á sílẹ̀kùn gbogbo tó ń ti fàjà ẹ̀ bá gbogbo ẹ̀ ló dáná jẹ bẹ́ẹ̀ ló dóbù mo wá send message sí bọ̀dà ṣe pé mo fẹ́ rí wọn òru yẹn náà mo send message pé mo fẹ́ rí wọn wọn ní wọ́n á pè mí hello ó ti sùn
mo ní mi ti sùn ó wà ńbẹ̀ o mo ní mi ti sùn mo fẹ́ rí yín ni ó ní mo fẹ́ rí yín lọ́la ó ní àkóso ọkọ yẹn kọ́ mo ní àwọn ti sùn tiwọn ṣé kò sí tí wàá tọkọ ẹjà ni ìjàkẹ́ àjà o mo fẹ́ rí yín fọ́rọ̀ tó wá important mo sì lọ rí bòdà ṣe yìí nìyẹn bá ní kó yá mi ní kán fún mi ní 1 million kó mi fẹ́ kán yá mi mo fẹ́ kán fún mi ní ó ní kí sí lówó yẹn ibi tí 1 million lọ́wọ́ bóyá ṣe yẹ fún mi ní òkè àwọn máa fẹ́ 500,000 àwọn dẹ̀ máa yẹ 500,000 tó pé 1 million ló fẹ́ lò àbí kí ni àwọn òkè ẹ ṣe bàbá kọ mi ló wà kọ́ ní àárọ̀ kí ló ṣe yẹ dídé jọ god àwọn tó bá dáa ní máa lọ ń fẹ́ lórí burúkú ìyàwó àwọn tó bá dáa ní máa lọ ń fẹ́ lórí burúkú ọkọ most of the time torí olórí náà fọ́ lórí rẹ̀ marriage tẹ́ bá wà ń bẹ̀ fún odidi ọdún 10 tí ì ṣe tẹ́ ń pọ̀ ọlọ́pàá síra yín o ẹ̀yìn máa ní wọ́n wà ní marriage ọjọ́ ọdún 10 yẹn iná ni tọ́lọ́kọ yẹn ò fẹ́ kúrò ìyàwó ò fẹ́ kúrò ní ọkùnrin yẹn tó fi dúró tó rí ẹ bá sùn nǹkan tó jò òun rí bẹ́ẹ̀ wàá mọ̀ wípé ẹ fàyà sàn ju ilé ọkọ tó wà lọ àmì àwọn tó wà ní òyìnbó tẹ́ pé ẹ fàyà ni wọ́n wà. ó ní bàtẹ́ yẹn bá yà wọn lówó yẹn bá kúrò bẹ́ẹ̀ bá ṣe méjì sí wọn pé ṣé o náà máa bùkún yàn ìyàwó wọn wá rí pé wọ́n yà wọn lówó dáhùn ò sọ fún nǹkan tó fún wọn lówó wọn ní kí ni láti 500,000 ṣe 1 million ló máa dì tó send sí tó wá divide pé 500,000 I did this one for you and 500,000 borrow wọ́n sọ pé ọ̀rẹ́ ló máa bá mi kó ní di help mi kí n fún 1 million lẹ́nu mi ní 1 million lọ́wọ́ kìíní kan pé bẹ̀rẹ̀ sí fún mi attitude ni pé ló tèmi gbowó lọ́wọ́ ọkọ ṣẹ́jẹ̀ ọmọ yìí ó lẹ́ẹ̀kì láti máa gbowó lọ́wọ́ yín bọ̀ ó láwọn ó dẹ̀ lólè ó lọ́kànjúà tẹ́lẹ̀ yìí kó máa ṣe ìṣìnà tó ń ṣe yẹn ní wọ́n sọ pé kí ló wà ní pé bọ̀dà ṣe fún mi lówó oníṣàn fún attitude ó fún attitude gidi gan tó pé tó bá ti wúwo máa bẹ́ ọkọ mi náà wò lọ bá wípé ọ̀rọ̀ yìí tó bẹ́ kí n sọ síta 10 million ó bẹ́ẹ̀ mi ní màgbà 5 million ó ṣàbẹ̀ 3 million ṣáà fún mi mo ti cash out ó tún wẹ̀ lọ́wọ́ bọ̀dá ṣe yìí mo gbà pé ìyàwó wọn kò jẹ́ kí n gbádùn ìgbéyàwó mi ṣé wàá rọ́kọ mi tó yẹ pé ẹ̀ẹ̀kan lóòrùn oṣù kan ló máa bá mi lájọṣepọ̀ ó wá di pé láàrin ọ̀sẹ̀ kan nísìnyí àjọṣepọ̀ bí ẹ̀ẹ̀mejì ìbí mo tó wá sọ pé mi ò ṣe because mi ò tiẹ̀ betray ó sì kò sí pé ó betray mi nìkan ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ mo jọ mọ̀ wọ́n papọ̀ ni I dated my husband for 3 years kí n tó fẹ́ so èmi mo mọ̀ wọ́n papọ̀ mo bá wọn nínú ọ̀rẹ́ wọn ni fọ́tò gba kí tọ́jọ́ ṣe bọ́ìsì kékeré bí ẹ tó wọ́n tí tó wọ́n ètò yẹn ó wà tí mo máa ń rí tí wọ́n wà káàkiri ọkọ mi wá rú obìnrin bẹ́ẹ̀ lọ́kọ mi wá gun àyà ẹ̀ obìnrin tó ń fẹ́ ẹni tẹ́ máa ń gba ìyàwó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ yín obìnrin tó ń fẹ́ ló wá gbé fún ọ̀rẹ́ obìnrin tó ń bá lájọṣepọ̀ ló wá ní kọ́ ọ̀rẹ́ òun fẹ́ ọ̀rẹ́ òun tó wá fẹ́ tán kò tó wá jáwọ́ ṣé màá wọn kọ́ tó pé wọ́n máa fẹ́ra àwọn máa jáwọ́ I have a story more than 5 stories that look like that bó lẹ́yìn marriage yẹn wọ́n jáwọ́ àṣeyànjú kan lọ́wọ́ tó kọ́ mọ̀ pé pé ọ̀rẹ́ òun ó ti bá lájọṣepọ̀ rẹ̀ kó tó wá gbé fóun pé kóun fẹ́ wọ́n á sọ pé torí kóun rí pọ́ ọmọ gidi ni òun ṣe kò fẹ́ òun ló wò bá fẹ́ àmọ́ òun ò lè fẹ́ra wọn ọ̀rọ̀ tó ìṣòro kékeré tá a ṣe yanjú lọ́wọ́ àtọ́bẹ̀lẹ̀ ohun tó wá ṣe tó wá bímọ kan fún ẹni ọmọ yìí now ọ̀rẹ́ mi ti ṣe too much òun wá sí mi 500,000 kò dẹ̀ mọ̀ pé mo ti àṣírí òun wà lọ́wọ́ mi mo jẹ́ kó yọkọ̀ mi pé kọ́kọ́ má jẹ́ kó mọ̀ ó dẹ̀ yìí pé má jẹ́ kó mọ̀ ipá ṣírí ẹ̀ wà lọ́wọ́ mi I am trying to cover her before but she is on my neck she has been on my neck since for that 500,000 má jẹ́ bọ̀dà ṣe mo tí lówó lọ́wọ́ ni má fún yín o business mo fi ṣe kò tí ì yí dì ní wo má wọrí jàre ṣé 500,000 lówó tí mo ti àwọn wá ní sọ ó tẹ̀lé wájú 500,000 àmọ́ kẹ́yìn ò jẹ́ kí n gbádùn ọ̀rẹ́ mi ni o kò jẹ́ kí n gbádùn husband need that money now why husband need that money now wọ́n ṣàfihàn 500,000 husband need that money now nígbà tó bí a ṣe pé pé tí ìyàwó yín sì mí lówó ibẹ̀ tó máa kú bá ìyàwó yín sì mí lówó wọn ni má dá lóhùn jàre wọ́n dẹ̀ tó sọ pé kí ló tó ń sin ọmọbìnrin lówó ó jẹ́ fílẹ̀ tó bá ti ní ó máa fún bí ó jẹ́ fún mi mọ́ ṣe bí ìyàwó ọ̀rẹ́ mi ni ọkọ tèmi sì ń báyàwó ó sì ń báyàwó wọn sùn kí ni wọ́n ní kí n ṣe o ṣé kí n sọ fún wọn àbí kí n dákẹ́ àbí tẹ́kọ̀ rẹ̀ mi mọ̀ pé mo mọ̀ nǹkan tó wà láàrin wọn àtọkọ mi ọkọ mi ò bá sùn mọ́ ọ bóyá sọ o
ṣé kí n sọ fọ́kọ mi wípé ọ̀rọ̀ yìí ní sí báyìí owó tó fún mi ó ti jó tán lórí ọ̀rọ̀ yìí o kó fún mi ní ọkọ mi wá dáńgẹ́lì. Ṣé the worst part of it ni pé ẹ̀rù wá ń bà kí n má sọ fún bọ̀dá yẹn torí Curtis ni bọ̀dá yẹn ọkọ mi ò ṣe kó bọ̀dá yẹn ló lè jẹ́ kọ́kọ́ mi ṣe Curtis pé má ṣe o ní táwọn ṣe ẹ̀mí àwọn ti fẹ́ bọ̀ má ṣe o ó dẹ̀ mọ̀ pé bọ̀dá yẹn ọmọ ẹ̀rù wá ń bà kí bọ̀dá yẹn máa mọ̀ àwọn evidences tó wà lọ́wọ́ mi kódà ibi tí mo fi sí ogun ò lè kó ń bẹ̀ bẹ́ẹ̀ ni odidi fóònù kan tí akúmọ̀dídú kan ni mo rà tí mo kíìpù pa anytime máa lọ síbi ẹ̀ máa lọ wo evidence tí mo ní owó rèé ọkọ mi ò fẹ́ kí bòdà ṣe yìí mọ̀ kó ń bọ́ yàwó ẹ̀ sí lóbù wọn á fún lórí wá bímọ ó lóun mọ̀ kó bòdà ṣe yìí máa pa wọn máa pa gẹ́ẹ̀ àwọn tó bá lágbára ló máa ń gentle ó mọ orí nígà bòdà ṣe yìí now gẹ́ẹ̀ sì mi lówó kiri báyìí bòdà ṣe yìí ti bá sọ pé ó má sì mi lówó mọ́ èmi ò sì lówó kan tí bẹ́ẹ̀ fún bòdà ṣe yìí torí àwọn ó dalí ìrírí tán díẹ̀ lókun bọ̀ tí gẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí sí mi ṣé kí n jẹ́ kó mọ̀ pé mo mà ṣírí tó wà ń bẹ̀ òun náà mọ nígà ọkọ ẹ o ó ti wá bá mi rí pé òun rí kankan ọmọdé ń fẹnu mi sọ ló ti wá bọ̀ òun rí pé ó ní kó orí ọkọ ní keep ẹ ṣé tí ẹ sọ nù ó ní ọkọ òun ṣe kí nìkan ó máa béèrè ó dẹ̀ béèrè lọ ní rárá tọ́yì ló tutù bẹ́ẹ̀ tọ́yì ní òun kó lóun ní òun ra pé ọ̀rẹ́ mi kó ló ó ní bìdá yẹn ṣe àwárọ̀ kan pa fún òun ló tún wá bá mi pé wọ́n sọ pé tọ́yì ni mo ní tọ́yì náà ni bìdá yẹn ò lè ṣe lóǹkọ̀ bẹ́ẹ̀ yẹn torí bìdá yẹn jẹ́ ń tì àtìgbà yẹn kò rí nǹkan bẹ́ẹ̀ bọ̀dá yìí ṣiṣẹ́ gidi o wọ́n dẹ̀ wà òkè wọn kì í sólé o wọn kì í ṣe oníjàgídíjàgà gan àmọ́ bọ̀dá tá à ń sọ̀rọ̀ yìí ní gàré ni wọ́n tọkọ mi náà sì mọ̀ pé tí ọwọ́n bá tẹ òun wọn ní egungun òun sìn torí bọ̀dá yìí láìkì ẹ̀ níbi pé bọ̀dá yìí máa láìkì Wálé o Wálé and the funny part of it ni pé bọ̀dá yìí ò ń ṣe ṣìnà bọ̀dá yìí ò ń ṣe ní ṣìnà wọ́n ní lọ́bì kankan lóṣù kan lóṣù dájọṣepọ̀ làjà dáadáa wọ́n sọ fún ìyàwó wọn pé ọmọ táwọn gbé last time ni ọmọ yẹn ò tiẹ̀ ṣe kínní pọ̀kú bí wọ́n máa ní girlfriend tó ń fẹ́ tó ń déètì bọ̀dá yìí ò ní girlfriend ìyàwó tó wà ní wọn lọ wọ́n dẹ̀ ti bímọ 3 ìkan náà ọmọ wọn dẹ̀ lé ọkọ mi lónìí second born wọn ṣé kí n wá sọ fún wọn wípé mo ti mọ̀ pé moment tó ní ọmọ wọn second born àbí kí n fi ṣàṣírí kí n fi oṣù para ṣé bó bòdà ṣe ní 500,000 padà àbí kí n má fún wọn kí n jẹ gbogbo ẹ̀ mọ́lẹ̀ ebi jẹkúdú jẹra àbí kí n sọ fọ́ọ̀rọ̀ mi kan pé mo ní di 5 million tí ó bá sọ fún mi màá tó àṣírí ẹ̀ síta gbogbo voice note everything wà lọ́wọ́ mi confession ọkọ mi náà ṣe ó wà lọ́wọ́ mi mi ì ṣe fídíò ẹ̀ bọ̀ mo ṣe recording voice note ẹ̀ because gbogbo àtà ń ṣe ó dark ẹ̀ advice mi kéde kí n ṣe ẹ̀yìn tó gbẹnu tán ẹ ṣe.